Ọjọ́ tòní ọba kọ́dá ọba ṣẹ̀dá ọba títí ayé àìnípẹ̀kun. Orúkọ tèmi kò yí padà, orúkọ mi ni ìyáàfin Àánúolúwapọ̀ aya Òṣòdì. Ẹ wá nǹkan fìdílé kẹ́ máa bá wa kálọ, à ń bọ̀ wá. Àfihàn àwọn àlejò wa tá mú wá lẹ́ni láti wá bá wa fi kùnlùkùn lórí ètò tọkọtìyàwó lónìí. Ẹ máa bá wa ká lọ. Ìyá wa, ẹ bá wa kí àwọn ará ilé. Ẹ ṣé gan, mo dúpẹ́. Orúkọ mi ni Mọ́rẹ́níkejì Ọmọ́tóyè. Bàbá wa, ẹ bá wa kí àwọn ará ilé.
A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ́tí sí wa ní àkókò tí a wà yìí. Orúkọ tèmi ni Adégbọlá Ahmed Musa Al-Mubarak. ẹ ṣeun gan ni sà. ìyá wa ṣó tọ̀nà kí ọkùnrin fẹ́ ìyàwó méjì mẹ́ta? Kò tọ̀nà rárá kọ́kùnrin fẹ́ obìnrin méjì àbí mẹ́ta. Kò dáa. Nínú Bíbélì àbí Quran gan-an Ọlọ́run ní pé tí òun bá lè satisfy obìnrin mẹ́ta mẹ́rin èèyàn lè fẹ́. But ṣé ọkùnrin lè satisfy obìnrin? Kò possible. First ìyàwó máa fẹ́ kí ọkọ wà pẹ̀lú ẹ̀. Ìyàwó the second wife náà máa fẹ́ kí ọkọ wà pẹ̀lú ẹ̀. Báwo ni wọ́n ṣe fẹ́ meet with equilibrium? It's not possible. So ìdí yẹn náà ni ó bẹ́tà kí ọkùnrin kó stick pẹ̀lú ìyàwó kan kó focus live ẹ̀ bó ṣe tọ́nà bó ṣe right. Kò dáa kí ọkùnrin fẹ́ obìnrin méjì mẹ́ta. Gẹ́gẹ́ bí àlùfáà ṣó tọ̀nà? A dúpẹ́ fún ìyá wa tí wọ́n kọ́ sọ̀rọ̀, a sì kí àwọn ìyá wa tí wọ́n jẹ́ olóòtú. Ìbéèrè tí ẹ béèrè ìbéèrè kan tó yẹ pé kì í ṣe pé sìn ló ṣe bẹ̀rẹ̀ láti ọjọ́ tí Ọlọ́run ti dá ayé, látòrí àwọn ànábì tán ti lọ ayé bọ̀, ká gbé látòrí ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́dọ̀ àwa mùsùlùmí. Òun lọ́lọ́run bá fún ní ìwé kan tí a ń pè ní Al-Qur'an. Ìwé yìí sì ni ohun tí ń jẹ́ ìtọ́sọ́nà fún gbogbo àwa tá jẹ́ mùsùlùmí. Kí ànábì wa Ìsá tí ń jẹ́ Jesus kí ó tó lọ, ó ti sọ tẹ́lẹ̀ pé ànábì yìí ń bọ̀, ìsì mú ìwé kan bọ̀ wá. Bí a bá lọ wọnú ìwé yìí, kí a lọ wọnú Quran 4 verse 1 to 4. Ọlọ́run gan mú ọ̀rọ̀ yìí fífẹ́ ìyàwó lórí pé ká fẹ́ ìyàwó ẹyọ kan. Àmọ́ gẹ́gẹ́ bí àṣìgbọ́yé tó wà ńbẹ̀, kákọ́ lọ wò pé àwọn òwò gan ló kọ́ lẹ́tọ̀ọ́ àti fẹ́ ìyàwó. Ẹlòmíì ò tí ì tó fẹ́ ìyàwó, ó fẹ́ ìyàwó. Ẹlòmíì náà àwa lè sọ pé ó ti tó láti fẹ́ ìyàwó. Ìlàkàyè àti ohun tó náà kò tí ì yẹ kó ju ẹyọ kan lọ. Ìwọ náà sáré méjì mẹ́ta mẹ́rin. Tó jẹ́ pé tí wọ́n bá ń sọ pé mẹ́rin lọ́wọ́ wa bá wí, àwọn èèyàn máa takò. Ẹyọ kan tó gbélé ó ti tó. Nínú ta kọ́kọ́ gbọ́dọ̀ rí lára ẹni tó bá lóhun tó láti fẹ́ ìyàwó, àkọ́kọ́ ó gbọ́dọ̀ jẹ́ni tó ní làákàyè. Ẹlẹ́ẹ̀kejì ó sì gbọ́dọ̀ jẹ́ni tó níṣẹ́ lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kẹta yóò jẹ́ni tí ó ní sùúrù. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ó sì jẹ́ni tí ó kápọ̀ ojú kòkòrò ẹ̀. Táwọn kẹmẹ́rin bá ti pé lára ọkùnrin, tábà lọ náà Al-Qur'ani, Ọlọ́run bá ń sọ mi táyé ò nígbà láti lè máa gbé àyà náà bí tó ti bẹ̀rẹ̀. Ọlọ́run bá ní fankihu ma taba lakum minan nisa'i mathna wa thulatha wa ruba'a wa in khiftum alla ta'dilu fawaida. Sadaqallahu al-azim. Ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe tán láti fẹ́ yàwó, gẹ́gẹ́ bá ṣe lẹ́ẹ̀kan kó ní nǹkan tá gbọ́dọ̀ lára ọkùnrin tọkùnrin gbọ́dọ̀ tó kó tó lè lóun fẹ́ fẹ́ yàwó. Ọlọ́run ní ẹ fẹ́ méjì. Gbogbo àtàbá ní Kùránì lè ká lọ wo English àbí ti Yorùbá. Ẹ fẹ́ méjì àbí ẹ fẹ́ mẹ́ta àbí ẹ fẹ́ mẹ́rin. Àmọ́ tẹ́ bá mọ̀ pé ẹ nílè ṣe déédéé, lábẹ́ déédéé wọn àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀, kì í ṣe déédéé bí bóbìnrin sùn nìkan ní déédéé. Bàbá mọ̀ pé ò nílè ṣe déédéé fẹ́ ẹyọ kan. Ẹyọ kan yẹn wá ní àwọn obìnrin máa ń sábà dìmú. So gẹ́gẹ́ bí àyá Al-Qur'ani tó sọ yẹn. Àmọ́ ká wádìí ká padà síbi tí mo ti gbọ́dọ̀ mẹ́rin pé ẹni tó fẹ́ fẹ́ yàwó kákọ́ bí léèrè náà, ǹjọ́ ti tó láti fẹ́ yàwó, ǹjọ́ ní làákàyè tó lè fi tolé. Ẹlòmíì ò ní làákàyè àti tolé ìyàwó kan tó ń sáré méjì, tó ń sáré mẹ́ta, tó ń sáré mẹ́rin. Ẹlẹ́ẹ̀kejì ẹni tó fẹ́ fẹ́ yàwó, ǹjọ́ ó ní ohun tó lè fi bọ́ ẹyọ kan tó lè fi yó. Bèlè tó ń sáré méjì, tó ń sáré mẹ́ta. Ẹlẹ́ẹ̀kẹta ẹni tó ń fẹ́ fẹ́ yàwó tóun náà ń sáré pé mẹ́rin Ọlọ́run bá wí, ǹjọ́ ní sùúrù tó lè ní lórí ìyàwó ẹyọ kan tó ń sáré ìyàwó méjì, tó ń sáré ìyàwó mẹ́ta. Ẹlẹ́ẹ̀kẹrin ẹni tó ń sáré láti lóun fẹ́ fẹ́ yàwó tóun náà ń sáré pé òun náà fẹ́ fẹ́ mẹ́rin, ǹjọ́ lámúmára lórí obìnrin kan tí jẹ obìnrin bá dé, tí ń jóbìnrin bá gùn, ṣó lè lámúmára ẹ̀ tẹ́ńtọ̀ wọn ò wá mọ̀ bẹ́ẹ̀ tó ń sáré méjì, tó ń sáré mẹ́ta, tó ń sáré mẹ́rin. Ibẹ̀ láti gbọ́ ètò wá wà láti gbọ́ra wáyé. Àmọ́ tá a bá ní ká wo ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ náà Al-Qur'ani, Ọlọ́run ní ẹ fẹ́ méjì, ẹ fẹ́ mẹ́ta, ẹ fẹ́ mẹ́rin. Àmọ́ bọ́lọ́run bá ń sọ̀rọ̀ lọ, Ọlọ́run ò bá gbogbo àwọn yẹn sọ̀rọ̀, àwọn tó ní làákàyè lọ́lọ́run bá ń bá wí. Bàbá wa pé láyé ìsìn a mọ̀ pé
àti ní kìrìsìtẹ́nì o àti ní ẹ̀sìn kejì tó jẹ́ muslim o púpọ̀ nínú àwọn ọkùnrin sì kódà àwọn tí wọ́n tiẹ̀ tí débì kankan wọ́n á ní ṣèbí mẹ́lọ lọ́hùn wí wọ́n á gbé méjì wọ́n á gbé mẹ́ta wọ́n á gbé sílé àwọn èèyàn owó gan-an ló wá tọ́ fún láti níyàwó méjì sí mẹ́ta. Kí olóòtú wa àwọn tí ó tọ́ fún láti níyàwó méjì sí mẹ́ta ọ̀rọ̀ tí ẹ béèrè yìí ọ̀rọ̀ tí ó lágbára púpọ̀ ni kò sẹ́ni tó lè fọwọ́ ẹ̀ gbáyà pé òun tọ́ láti lè níyàwó méjì àbí mẹ́ta bí kádàrá Ọlọ́run bá ti tó gẹ́gẹ́ bí jẹ́ pé àsìkò tó náà la wá sáyé àsìkò tó la lè sọ̀rọ̀ là ń sọ̀rọ̀ àsìkò tó la lè jẹun là ń jẹun básìkò bá ti tó wọn ò ní kóhun náà torí tá a bá sọ pé owó ni ààrẹ ni tó lówó tí sì fẹ́ jẹ ẹ̀kan lọ bó bá lówó dẹ̀ lágbára àti lè bóbìnrin láṣepọ̀ náà ni ìyẹn náà ò tó kó fẹ́yàwó mi torí tó bá tẹ́ lọ́rùn níbì kan ò lè tẹ́ lọ́rùn bòmí ká sọ gbogbo ẹ̀ náà sórí kádàrá Ọlọ́run níbi tí kálukú bá gbé bára ẹ̀. mo mọ̀ wípé ètò yìí ó ń dùn mọ́ yín mọ̀ràn yín nílé à ń padà bọ̀ wá ẹ máa bá wa kálọ. King of Kings, ọba àwọn ọba òǹjọba, yeah. Lift up your heads, all ye gates, and be lifted up, ye everlasting doors, and the King of glory shall come in. Uncle Jesus will do the manna. Uncle Sina King on a young where they find no. You might make it like you know. So I'm the best for padà sórí ètò yìí ètò tọkọ-tìyàwó. mi ò lè gbà láyé mi ò tẹ̀lé gbà rárá ọkọ mi ò gbọ́dọ̀ fẹ́yàwó lé mi kò tẹ̀ sí reason kan tó máa fẹ́yàwó lé mi nítorí pé a ti jọ sọ láti bẹ̀rẹ̀ ó toast mi wọ́n rí mi wọ́n dẹ̀ like mi wọ́n dẹ̀ fẹ́ mi sílé so pẹ̀lú ìwà mi pẹ̀lú gbogbo ẹ̀ ló yẹ kán fẹ́ mi bẹ́ẹ̀ tí bá tó bá ní nǹkan tí mo ṣe tí wọ́n like kán pè mí kájọ sọ ní tùbínùbí without any problem and wahala iye nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ nìyẹn tí obìnrin àti ọkùnrin tó bá ní misunderstanding kò ní pé kí ọkọ kó wá ní pé the best solution is kó lọ máa yàn lè síta nǹkan tó ṣe ní society wa nìyẹn wọ́n dẹ̀ claim pé wọ́n sọ mẹ́rin ọlọ́run mi no ṣó possible kọkùnrin satisfy obìnrin mẹ́ta ká wà realistic kò possible kò tẹ̀lé possible láíláíláí mo sọ tẹ́lẹ̀ mo wá tún repeat ọ̀rọ̀ mi kò lè possible inú ọmọ ò ní dùn tí òbí wọn tó bá ń jà àbí wọ́n tún gbọ́ pé wọ́n sọ pé irú ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ ọmọ yìí kò bójú mu so èmi ò lè gbà ó bẹ́ẹ̀ àwọn obìnrin mi lè gbà pé mi ò lè gbà ṣá kò sí ìdí kan tí mo fi gbà nítorí pé ọkàn kan ni mo lò pẹ̀lú ọkọ mi kóun náà lo ọkàn pẹ̀lú mi ọ̀rọ̀ yìí ó gan tí ọ́ àfa ẹ bá wa sọ sí ọ̀rọ̀ tí ìyàwó àṣà. ọlọ́run sọ nínú súrà kan bẹ́ẹ̀ pé wa man lam yahkum bima anzalallahu fa ulaika humuz zalimun kí ni ìtumọ̀ ọlọ́run pé àwọn kan lálábòsí kí n wá wò ǹjẹ́ mo ń bẹ ń bẹ àbẹ́yìnwó náà ń bẹ ń bẹ àbẹ́yìn tẹ́ ń gbọ́ wá ń lé náà
Ọlọ́run ní gbogbo ẹni tí ò bá ti dájọ́ pẹ̀lú ohun tó wọn Ọlọ́run bá dájọ́ alábòsí lẹ́ńtọ̀. Ìdí ọ̀nà fi dájọ́ Ọlọ́run ní ẹ fẹ́ méjì ẹ fẹ́ mẹ́ta ẹ fẹ́ mẹ́rin àmọ́ tẹ́ ẹ bá lágbára ẹ fẹ́ yọkan. Adẹ̀ ń jẹ́ kó yé wa bẹ́ẹ̀ pé ìṣòro kò pọ́sibù fọkùnrin kódà tí bàbá yẹn bá jẹ́ olówó gbogbo Nàìjíríà kó fẹ́ márì lẹ́ẹ̀kan náà kó dẹ̀ kóbìnrin mẹ́rin kò pọ́sibù kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí. Adẹ̀ alẹ́ sọ bẹ́ẹ̀ yìí dẹ́ ń gbọ́ alẹ́ bẹ́ẹ̀ ti rírú ẹ̀ rí o. Àmọ́ lẹ́nu ànátẹ́mi dáyé yìí kódà èmi ò rẹ́ni tó fẹ́ fẹ́ yàwó lẹ́ẹ̀kan náà rí fẹ́ pé méjì náà ló fẹ́ papọ̀ ẹ̀kan náà ló ṣe igi wọn. Sábàbí kan ìdí kan ìṣòro kan ìdùnnú kan ni ó gbéyàn lọ fẹ́ yàwó. Ìṣòro yẹn wá lè yàtọ̀tọ̀ síra wọn. Irú ìyàwó tí wọ́n sọ̀rọ̀ mi ń kọ́rọ̀ wọn dànù torọ́rọ̀ yìí ọ̀rọ̀ ilẹ̀kùn ni bí ò bá sí sílé àṣì síta. Ọ̀rọ̀ ìgbéyàwó dẹ̀ ní àwọn olóyìnbó náà máa ń sọ pé life after marriage ó ju marriage lọ. Ohun tí àwọn kàn nínú ìgbéyàwó wọn báyìí nísìn ó yàtọ̀ sí ohun tẹ́lòmíì náà kàn. Ohun tí ọkọ mi kàn nínú ìgbéyàwó ó yàtọ̀ sí ohun tí ọkọ ẹlòmíì náà kàn. Bí a bá wo bẹ́ẹ̀ nínú Al-Qur'ani bákan náà torí mo ní gbogbo ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ Al-Qur'ani ni mo fi jẹ́rìí. Bí a bá lọ wo Al-Qur'an Quran 30 Suratul Rum verse 21. Ìyá wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé kò sídìí kan tó kù fẹ́yàwó. Ọlọ́run sọ fún wa bẹ́ẹ̀ pé ó ní àwọn àǹfààní kan tóun fẹ́ mú látara fífẹ́ tá à ń fẹ́ra wa. Gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé nínú àgbáńlá ayé lónìí àmọ́ Ọlọ́run mọ́jọ dé ìlú tiwa Nàìjíríà yìí bó bá sì ti dé Ọlọ́run mọ́jọ kọjá ibi tó dé. Kárí ọkùnrin àtọkùnrin kan máa fẹ́ra wọn. Kárọ́bìnrin àtọkùnrin kan máa fẹ́ra irú àwọn eléyìí náà wọn ò tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ni. Ọlọ́run bá nínú àmì èmi Ọlọ́run náà ni pé anika lákọ̀ọ́lá fún min anfusikum azwaja pé kí èèyàn ọkùnrin kẹ́ máa fẹ́ nínú àwọn obìnrin nínú àwọn tí wọ́n dá látara yín. So tó bá jẹ́ bẹ́ẹ̀ bọ́lọ́run bá dá ọkùnrin bọ́lọ́run bá dá obìnrin méjì látara ọkùnrin tó wá ń ṣe mára tó lóhùn ní níyàwó méjì ṣe pé kò tẹ̀ láṣẹ Ọlọ́run. Ọlọ́run ní báyìí nínú àmì mi pé kẹ́ máa fẹ́ nínú àwọn obìnrin bí a bá fẹ́ yàwó kọ́ ẹ pé ká tó fẹ́ra a mọ̀ pé kò lójú ara nínú rísì kan nìyẹn tẹ́lẹ̀ fi fẹ́ yàwó kejì. A ti wá fẹ́ tán a wá rí pé obìnrin yìí tọ̀ ó dáa tòótọ́ àmọ́ kò níbi tá a mọ̀ wọlé sí. Ẹ má gba ọkùnrin bẹ́ẹ̀ yẹn mọ̀ràn pé kó má fẹ́ yàwó mi. Ìyẹn ò dá má lè jù àjọsọ nìkan jọsọ. Ẹlẹ́ẹ̀kejì ní tẹ́sùkúnù ilé ẹ̀ Ọlọ́run wá ní ká máa fẹ́ra wa látara ìmọ̀ bára wa lò pọ̀. Bí ọkọ bá jẹ́ni tó láìkì ìmọ̀ bóbìnrin lò pọ̀ tíyàwó tó sì fẹ́ ò láìkì ẹ̀ tó bá ti ṣe kan lóṣù yìí ó dóṣù tí ń bọ̀ yóò pe ọkùnrin ẹ lọ síbi pé kó má ṣe ṣìnà kó má bàa wá ṣe ṣìnà kó má bàa ṣàgbèrè kó fẹ́yàwó mi. A rí nínú obìnrin lè mí fẹ́ pé òun náà rí pé ọkọ òun ò fẹ́ kó wò ta ó ti ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ nígbà tó yẹ rí bẹ́ẹ̀ ókè ọkọ mi bí ẹ mo rí ṣé ẹ láìkì kíní yìí èmi ò sì ráyè pẹ̀lú gbogbo wàhálà yìí bẹ́ẹ̀ bá rí mi ẹ lè fẹ́ ìyẹn lè fẹ́ yàwó kejì nítorí pé òun ní ìgbádùn lára láti lè bóbìnrin lákòóṣepọ̀ ìyàwó yóò sì fẹ́ kó sì má bàa di pé yóò da ilé wọn rú ó lè fẹ́ bẹ́ẹ̀. àwọn táwọn fẹ́ yàwó ayédè ò fẹ́ yọkan ò fẹ́ méjì ò fẹ́ mẹ́ta ò fẹ́ mẹ́rin Ọlọ́run bá ní ìdí tí mo fẹ́ mú níbi gẹ́gẹ́ fẹ́ra yín òun náà ni pé mawaddatan tí ń jẹ́ ìfẹ́. Gẹ́gẹ́ bí ìyá ṣe sọ ní bí ìfẹ́ bá wà ọkùnrin àwọn mìíràn pé kí lóun tún wá káàkiri àìsífẹ́ náà apá kan ni tó lè mú yàn fẹ́ yàwó mi. Àwọn ìṣòro mi tó ẹgbẹ́ ẹjọ́ yẹn ò ní ṣe tẹ́ta lórí amóhùnmáwòrán báyìí ìdí kan ni bífẹ́ bá ti wà Ọlọ́run bá ní waja'ala bainakum mawaddatan wa rahmatan lẹ́yìn tífẹ́ bá ti wà ọmọ owó ọ̀bẹ ìyàwó tá a fẹ́ tí ò sọmọ bẹ gbogbo àwọn tí wọ́n wà bẹ tí wọ́n wò wá ń lé àtàwọn tó wà lára tiwa ní ọlọ́mọṣàbà sọmọ fún wọn afẹ́yàwó kò sọmọ ń bẹ èyí tí ò mọ̀ fi ti ṣe tí ó wà dìgbà tọkọ ó kú tán kíyàwó ilé tó mọ̀ pọkọ ọ̀hún bí máa ta ẹ fẹ́ kẹ́ mọ̀ pé ìwọ ni ìyàwó ìyálé ẹ̀ ni. tó bá ti rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run leléyìí a sì gbọ́dọ̀ gbọ́ a gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí a ṣe lọ náà sẹ́ rí ìdí tí ọkùnrin fi ń fẹ́ yàwó méjì bẹ́ẹ̀ bá bọkùnrin léèrè á rí wí. àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ntọ́lọ́run fẹ́ lò ń bi kí níbẹ̀ gbé kí n ti ń jẹ́ sì ná agbèrè tó yẹ pé èèyàn ò ní fẹ́ kí wọ́n báyàn ń bẹ̀ tí wọ́n sọ pé àbà
torí gbogbo ohun tọ́lọ́run bá bu ọkùnrin tí fi ń ṣọkùnrin àti tọ́lọ́run bá bu obìnrin nígbà tó ń bọ̀ wá kò sí èyí tí wọ́n kọ síbẹ̀ pé ọkùnrin báyìí ló gorí ẹ̀ lára obìnrin kò dẹ̀ sí èyí tí wọ́n kọ sára tọkùnrin náà pé iye obìnrin báyìí lọ́fẹ̀ẹ́ àmọ́ ju gbogbo ẹ̀ náà lọ́sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti fẹ́ yọ kan tẹ́ wà nílé ara yín ọlọ́run ní jẹ́ erí sòrò gbogbo àwọn tí wọ́n dẹ̀ ń sars náà tí wọ́n fẹ́ méjì bẹ́ẹ̀ bá bá àwọn náà léèrè àwọn náà rí wí so gbogbo ètò lọ́sà ọlọ́run kó ṣàánú wa níbi tí kálukú bá di bá rẹ̀ kó gbà pé ká dára ọlọ́run. ẹ ṣeun bàbá wa ọlọ́run ló ṣeun. ẹ̀yin aráalé ẹ kú ìjókòó ẹ jẹ́ ká sáré dé gbàgede oríta à ń bọ̀ wá ẹ máa bá wa ká lọ. owó Yorùbá ni màá kọ́kọ́ fi síwájú wọ́n ní tó bá kọjú sí ẹ kó o ta tó bá kẹ̀yìn sí ẹ kó o ta tó bá kù wọ nìkan kó o tẹ́rù ara ẹ̀ pa mẹ́lọ́lọ́hún wí gbogbo ẹni tí ò bá ti fẹ́ wàhálà ó yẹ kó dúró yọ owó ẹ̀ ṣùgbọ́n tó o lágbára ẹyọ kan láti tọ́jú ó lọ mú méjì mọ́ra ìyá ló wà ń bẹ̀ kò sí nǹkan kan bẹ̀ láti lálàáfíà ìbá kú bẹ́tà kó yẹ kó wà pẹ̀lú olùfẹ́ lẹ́yọ̀ kan kẹjọ máa yí kó dẹ̀ mi máa dán fún yín. According to the other religion which is Muslim wọ́n sọ pé mẹ́lọ lọ́hún wí and nínú báwọn náà ṣe explain ni wípé tí o bá ní oore ọ̀fẹ́ ni ṣó ti yín but ìwọ tó jẹ́ pé o ní oore ọ̀fẹ́ tẹ́ pé àti ẹyọ kan tó fẹ́ gan o ò tí ì ní resources tó fẹ́ fi tó tún wá lọ sọ pé ó tún wá lọ mú ìkejì bígbà tẹ́ pé èèyàn wá wà láàánú tó wá pé ọkàn lágbára ẹ̀ ká fẹ́ yọkan yẹn bó ṣe mọ̀ nǹkan tẹ́mi kàn rí ni pé gbogbo ọkùnrin wa láyé ìsìn tá bá wò wọ́n they are polygamist by nature because by the time wọ́n ti lẹ́yọkọ sílé o wọ́n á tún lọ máa wá nǹkan tí ò sọ níta kí lè tá àkókò dúró gbogbo nǹkan tá níyẹn tá tó fẹ́ ná síta ká fi tọ́jú àwọn tó wà nílé àti ìyàwó wọn so kí inú ilé yẹn lè dùn. ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò tọkọ tìyàwó bàbá wa orí ọ̀rọ̀ yìí náà la ṣe wà ọ̀rọ̀ ìyàwó méjì mẹ́ta yìí náà òun náà la ṣì ń fàkó tó ra wọn yìí. kí ni àwọn nǹkan tó yẹ kí ọkùnrin sọ pé òun rí tó mọ òun tún lọ fẹ́ yàwó mi irú ẹ̀ṣẹ̀ wo lobìnrin lè ṣe ọkùnrin gan-an tó lè mú ọkùnrin fẹ́ yàwó mi. kò sí ẹ̀rí kan tọ́kọ lè sọ pé ìwà báyìí ló kù sí mo fi lọ fẹ́ mi bí ìṣe pé kó gbà pé kádàrá Ọlọ́run ni àwọn tí wọ́n bá jẹ́ fámìlì ọkọ àwọn ni kí wọ́n má ṣàbòsí torí ìyàwó mi tí wọ́n fẹ́ yàwó lé kò lóhun ò gbà àmọ́ ìṣesí tí àwọn àbúrò ọkọ ń ṣe àtàwọn ẹ̀gbọ́n ọkọ àbí àwọn bàbá ọkọ àbáwọn ìyá ọkọ pẹ̀lú kò mọ fámìlì wa kò mọ àpọ́nlé ìyá ọkọ tẹ́lẹ̀ kì í fẹ́ rábùrò tó bí ìyàwó yẹn bá ti ṣẹ̀yìn lẹ́sẹ̀ kan tẹ́lẹ̀ ẹ má gbé yẹn lójú ńgbà tí yẹn wọlé tọ́nà àbálẹ̀ ìbára sọ pé pàṣán tá a fi lu ìyálé ń bẹ lókè àjà ìyàwó tẹ́ ẹsẹ̀ rí tá a ṣẹ̀ fẹ́ gẹ́gẹ́ bí ṣe lọ́wọ́ ẹsẹ̀ àdánwò ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ bá bí ẹni tó níyàwó mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìgbádùn ti ń rí lára kálukú wọn bí àdánwò bá sì dé ọ̀tọ̀ọ̀tọ̀ làdánwò wọn náà ẹ bá bí léèrè lórí wí àwọn ẹbí ni kí wọ́n dúró kí wọ́n ṣe àtúnṣe ẹ má sàkúrò lẹ́yìn ìyálé bọ́sẹ̀ ìyàwó a máa wá gbàdúrà pé kó má jẹ́ pé ìyàwó kejì tí wọ́n fẹ́ wọlé ni yóò da ẹbí wọn rú torí pé nínú Al-Qur'an ní tó bí Ọlọ́run nínú jù lọ ní tó bí Ọlọ́run jù lọ òun ni pé kí ọkọ sọ wípé òun kọ ìyàwó àìsọmọlé kan náà àìsọmọ ẹbí kan náà àìsọmọ ìlú kan náà ìwà wo ò lè jọra wa báwọn láwọn ti kúrò fúnra wa báwọn tí kò bá ti wá wà kò sí ní tó lè sọ pé ń ṣe bó bá tẹ̀ ní nǹkan kan sọ pé ìwà báyìí ló wù tí mo fẹ́ yàwó mi
bó o bá béèrè lọ́wọ́ ara alẹ́ yín mi ìyàwó tiẹ̀ ń ṣe jù bẹ́ẹ̀ lọ kò fẹ́ àmọ́ nínú tọkùnrin gbọ́dọ̀ ní tíyàwó sì gbọ́dọ̀ gbà fún bí ìyàwó bá ti gbà pé ọkọ mi tó lo ìfẹ́ pẹ̀lú ọkọ ẹ̀ gbogbo tọkọ ẹ bá ti dé ó tẹ́ ẹ lọ́rùn torí pé bọ́ọ̀ bá gọ̀ fọkọ o ò lè jèrè ọmọ so ìyàwó tó bá ti mọ̀ pé òun ò fẹ́ gbẹ̀san òun ò fẹ́ kájọ burúkú lára ọmọ òun gbogbo tọkọ ẹ bá ṣe tó bá ti bẹ̀ ẹ́ dúlẹ̀ fún ara yín Ọlọ́run kó ṣàánú wa Ọlọ́run má dalẹ̀ wa rú. àmì àṣẹ bàbá wa ọkùnrin tó bá fẹ́ yàwó méjì mẹ́ta ṣó wá ṣeé ṣe kó ṣe déédéé láàrin wọn. ọ̀rọ̀ ńlá rẹ̀ tó béèrè kò sí ẹni tí ó lè proud ara ẹ̀ níta lọ́kùnrin kóhun ṣe déédéé lọ́dọ̀ ìyàwó òun àmẹ́ni tí ò bá ti ṣe déédéé òun náà máa mọ̀ nínú ìgbésí ayé pé Ọlọ́run ní ṣe déédéé sóhun náà torí wọn láwọn fẹ́fẹ́ àbátajọ́kùnrin ìwọ ló pè wọn lóló fẹ́ wọn kò fẹ́ wọn bó ṣe wá sàdé kò fẹ́ wọn náà yadullahi fawqa aydihim ọwọ́ Ọlọ́run ti ń bẹ lórí ọwọ́ yín bọ́ ọ bá da obìnrin ìwọ náà ò ní gbà ní Ọlọ́run ọkọ tó bá ló lọ́ọ́ tí fi ń parọ́ fún ìyàwó ẹ̀ lé tó sì níbi tí ń kó lọ ń tan rẹ̀ kò ní ṣàṣeyọrí torí ó ti ń dalẹ̀ ìfẹ́. ẹlẹ́ẹ̀kejì má wo àwa obìnrin bóyá láyé tá a wà yìí nísìnyí kóbìnrin má wo kọkùnrin dáa sí lọ́run lára ẹ̀ torí pé gbogbo ẹ̀gbin tó bá gbà mọ́ra lára ọkọ ẹ̀ wàá jèrè lára ọmọ àwọn ìyá tó bá wa èlò ni wọ́n ní bẹ́ẹ̀ làwọn ìyá tó bẹ́ẹ̀ náà tẹ́ ń gbọ́ wa lé àmọ́ àmúmára àtàmójúkúrò lálẹ́ ọjọ́ mélòó la fẹ́ lólé ayé yìí ọjọ́ tá a dé ní déètì ta ló mọ̀ pé ó kọ̀sẹ̀ kan tó wọn lọ ta ló mọ̀ pé kóṣù kan táwọn torí ẹ̀ sáré ara wa láburú ọkùnrin ò lè tóbìnrin lọ́rùn olóòtú obìnrin náà sì lè tọkùnrin lọ́rùn àmójúkúrò ní ká ní fúnra wa Ọlọ́run kó sì ṣàánú wa kó má dalé wa rú. ẹ ṣeun gan ni bàbá wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ Alitco tí wọ́n fi ẹ̀bùn kàǹkàkàǹkà tí wọ́n fi ta ètò yìí lọ́rẹ. iléeṣẹ́ Alitco shoe designer wọ́n fi ẹ̀bùn kàǹkàkàǹkà yìí wọ́n fi ta àáfàá wa wọ́n fi ta yín lọ́rẹ. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Alitco. iléeṣẹ́ Alitco tí ẹ ṣe bàtà tí ẹ fún wa bàtà náà tẹ̀ dàbí bàtà Malaysia iléeṣẹ́ yóò ní jóná o gbogbo tí ó sì ń jáde níléeṣẹ́ yín Ọlọ́run ní òkúta oníwọ̀bẹ̀ láéláé báwa náà ṣe mọ ìyàwó náà darapọ̀ mọ́ yín láti máa bá yín ra ọjà yín olùwàmọ́sàbà gbẹ́ ní kankan wá ga. ẹ ṣeun gan ni sà. bákan náà iléeṣẹ́ Alitco kan náà wọ́n fi ẹ̀bùn ràbìtì yìí wọ́n fi ta ìyá wa lọ́rẹ. ìyá wa ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Alitco. ẹ ṣé gan-an ọwọ́ yín máa ròkè o ẹ máa rí ṣe o ẹ ṣé gan-an a dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣeun gan ni. ẹ̀yin aráalé níbí yìí la fi àdàgbà ètò yìí tì sí fún ti ọ̀sẹ̀ yìí ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò yín ètò wa tọkọ tìyàwó èmi ni ọmọ yín àbúrò yín ìyáàfin Àánúolúwapọ̀ aya Òṣòdì ó dìgbà o. tọkọtaya ẹ máa jà o. ẹ fẹsọ̀ bá ara yín gbé. tọkọtaya ẹ máa jà o. ẹ fẹsọ̀ bá ara yín gbé. ẹ fìfẹ́ bá ara yín lò tọkọtaya káyọ̀ yín bá yín balẹ̀. mo ní tọkọtaya ẹ máa má jà o. ẹ̀yin tọkọtaya ẹ máa jà o. tọkọtaya ẹ máa jà o. ẹ fẹsọ̀ bá ara yín gbé. tọkọtaya ẹ máa jà o. ẹ fẹsọ̀ bá ara yín gbé. ẹ fìfẹ́ bá ara yín lò tọkọtaya káyọ̀ yín bá yín balẹ̀. mo ní tọkọtaya ẹ máa má jà o. ẹ̀yin tọkọtaya ẹ máa jà o.